TV. Ìròyìn eré ìdárayá ló ń dé sétí ìgbọ̀nyín ká tún mú ìròyìn eré ìdárayá náà wá sí etí ìgbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́. Ṣáájú ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ TV là ń jẹ́ lórí YouTube. Ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa wò lọ́lọ́kọ̀ òjọ̀kan bí a bá ṣe múlẹ̀. Bákan náà lórí ẹ̀rọ ayélujára TikTok bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí TikTok. Ààyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn eré ìdárayá náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Samuel Owóyẹmí lórúkọ tèmi. Ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó fẹ́ wáyé láàrin ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin orílẹ̀-èdè Nàìjíríà Super Falcons àti ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Cameroon, ẹni tí ń ṣe aṣọ́lé fún ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin orílẹ̀-èdè Nàìjíríà Super Falcons, ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Chiamaka Nnadozie, ló ti parí ìkìlọ̀ fún àwọn akẹgbẹ́ rẹ̀ wípé wọ́n gbọ́dọ̀ ṣọ́ra ṣe nígbà tí wọ́n bá ń kojú ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin ti orílẹ̀-èdè Cameroon níbi ìdíje kò mẹ́sẹ̀ yọ fún ti ìdíje Olympic tó fẹ́ wáyé ní ìlú Paris lórílẹ̀-èdè France. Ó sọ ilé níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ kan tí wọ́n ṣe pẹ̀lú rẹ̀ nígbà tí ó sọ di mímọ̀ wípé tí àwọn bá wo àwọn àkọsílẹ̀ ibi tí àwọn ti jọ fi oríkorí níbi ìfẹsẹ̀wọnsẹ̀ náà, àwọn yóò rí wípé àwọn ti jáwé olúborí ju ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Cameroon lọ. Chiamaka Nnadozie ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn kò gbọdọ̀ jókòó lé àwọn àṣeyọrí tí àwọn ti ṣe kẹ́yìn, nígbà tó rọ àwọn akẹgbẹ́ rẹ̀ wípé kí wọ́n ṣọ́ra láti má ṣe àṣìṣe nígbà tí wọ́n bá ń kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Cameroon, torí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Cameroon ni wọ́n dára púpọ̀ tí wọ́n sì ní àwọn agbábọ́ọ̀lù obìnrin tí wọ́n ní ìrírí púpọ̀, ṣùgbọ́n òun nígbàgbọ́ wípé ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin orílẹ̀-èdè Nàìjíríà Super Falcons wọn yóò jáwé olúborí níbi ìdíje kò mẹ́sẹ̀ yọ fún ìdíje Olympic tó fẹ́ wáyé ní ìlú Paris lórílẹ̀-èdè France. Àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ilẹ̀ adúláwọ̀ ni wọ́n ti fi ẹnu kò láti ṣe àgbékalẹ̀ ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ ti ọdún 2025 láti inú oṣù keje wọ oṣù kẹjọ ọdún 2025 ní orílẹ̀-èdè Morocco, gẹ́gẹ́ bí àjọ CAF ti ṣe fi ọ̀rọ̀ náà léde. Ṣáájú ni ààrẹ àjọ CAF, ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Patrice Motsepe, ti kọ̀ láti mẹ́nuba ọjọ́ tí ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ ti ọdún 2025 yóò máa wáyé, ṣùgbọ́n ní kò pẹ́ yìí ni wọ́n ti wá sọ di mímọ̀ pé ìdíje AFCON náà ni yóò máa wáyé ní orílẹ̀-èdè Morocco ní ọdún 2025 gẹ́gẹ́ bí ó ti ṣe fi ọ̀rọ̀ náà léde. Bákan náà ni wọ́n sọ di mímọ̀ pé ó ṣeéṣe kí ìfẹsẹ̀wọnsẹ̀ náà àti ìdíje náà máa wáyé láàrin ogúnjọ́ oṣù keje wọ ọjọ́ kẹrìndínlógún oṣù kẹjọ ọdún 2025. Bí ẹ kò bá gbàgbé ni pé ìdíje AFCON tí wọ́n gbá kẹ́yìn ìyẹn ní ọdún méjì sẹ́yìn ni wọn kò bá ìgbà mu látàrí àwọn kan tó ṣẹlẹ̀ ní ilẹ̀ adúláwọ̀, ni wọ́n fi sún àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ náà sí iwájú. Bákan náà ni wọ́n ti sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde ní pé ti ìdíje AFCON ọdún 2027 ni yóò máa jẹ́ orílẹ̀-èdè Kenya àti orílẹ̀-èdè Uganda àti Tanzania ni wọn yóò jọ máa parapọ̀ láti gba àlejò ìdíje AFCON ti ọdún 2027. Ẹnìkan tó ti fi ìgbà kan rí tí kò tí ì mọ bí ọjọ́ iwájú rẹ̀ ṣe máa rí pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles, ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá wọn Osimhen ló ti sọ di mímọ̀ nígbà tí yóò fi èròǹgbà rẹ̀ hàn láti rí ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ Osimhen tí yóò máa jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona. Osimhen ló gbàgbọ́ wípé Mourinho ni yóò máa ṣe dáadáa pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona tó bá jẹ́ akọ́nimọ̀ọ́gbá wọn. Mourinho, ẹni tí kò ní ikọ̀ agbábọ́ọ̀lù kan lọ́wọ́ báyìí tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún wọn lẹ́yìn tí wọ́n fi ọwọ́ òsì lè dànù kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù AS Roma ní nǹkan bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn. Osimhen wá sọ di mímọ̀ gẹ́gẹ́ bí ètò ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú iléeṣẹ́ ìròyìn kan láti orílẹ̀ Spain wípé ọmọ orílẹ̀-èdè Portugal ni òun, bákan náà ọ̀rẹ́ òun tímọ́tímọ́ ní Osimhen, torí náà ni òun ṣe rọ Mourinho kó lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona láti lọ jẹ́ akọ́nimọ̀ọ́gbá wọn níbẹ̀, torí pé ikọ̀ agbábọ́ọ̀lù yìí ni àǹfààní wà láti gba gbogbo ife ẹ̀yẹ tí Mourinho ti gbà sí ẹ̀yìn. Ó sọ lákòótán wípé tí Mourinho bá dé ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona, àwọn àyípadà ọ̀tun ni yóò dé bá ikọ̀ agbábọ́ọ̀lù náà.
agbábọ́ọ̀lù ọwọ́ iwájú fún ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Madrid Anthony Griezmann ló ti dá sí ọ̀rọ̀ Kylian Mbappe ẹni tí wọ́n jọ wá láti orílẹ̀-èdè kan náà ìyẹn orílẹ̀-èdè France látàrí bí ọ̀rọ̀ awuyewuye ṣe lọ wípé agbábọ́ọ̀lù náà yóò lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ní ìparí sáà tí a wà yìí. Anthony Griezmann ló ti wá sọ di mímọ̀ wípé inú òun dùn fún irúfẹ́ ìgbésẹ̀ yìí láti máa gbá bọ́ọ̀lù jẹun pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Madrid nígbàtí Kylian Mbappe yóò máa gbá bọ́ọ̀lù tirẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid. Àwọn méjèèjì ni wọ́n ṣojú fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè France nígbàtí wọ́n dábí ẹdun rọ̀bíòwe fún ikọ̀ agbábọ́ọ̀lù náà níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé World Cup ti ọdún 2018 nígbàtí wọ́n gba ife ẹ̀yẹ náà fún orílẹ̀-èdè wọn. Kylian Mbappe lọ́sẹ̀ tó kọjá ló ti sọ di mímọ̀ fún ẹni tí ń ṣe ààrẹ ikọ̀ agbábọ́ọ̀lù PSG ẹni tí wọ́n kọ̀ láti fi orúkọ rẹ̀ léde wípé òun yóò máa kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù PSG ní ìparí sáà tí a wà yìí. Kylian Mbappe ẹni ọdún 25 ni wọ́n ti lọ́pọ̀ pẹ̀lú àwọn ikọ̀ agbábọ́ọ̀lù bíi Real Madrid, Arsenal àti ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool. Lákòótán Anthony Griezmann sọ di mímọ̀ pé inú òun yóò dùn púpọ̀ tí òun bá lè kojú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid lẹ́yìn tí Kylian Mbappe bá darapọ̀ mọ́ wọn. Ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ tí yóò máa wáyé lálẹ́ òní láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Napoli àti ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona ìyẹn Xavi Hernandez ló ti sọ di mímọ̀ pé ó ṣe pàtàkì ní alẹ́ òní níbi ìfẹsẹ̀wọnsẹ̀ náà fún àwọn aṣọ́lé rẹ̀ àti adi ẹ̀yìnmú tí wọ́n jẹ́ agbábọ́ọ̀lù rẹ̀ láti ṣe ohun tó ṣe pàtàkì láti gbé igi dínà Victor Osimhen ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kó má bàa ṣe bí ó ṣe wù wọ́n lórí pápá nígbà tí àwọn bá ń kojú ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀. Bákan náà ni wọ́n sọ di mímọ̀ sí iwájú látàrí ìròyìn tó jẹyọ ní àárọ̀ òní wípé ìfẹsẹ̀wọnsẹ̀ náà èyí tó jẹ́ ti ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́rìndínlógún ìyẹn round of 16 ni yóò máa wáyé ní pápá ìṣeré Diego Armando Maradona ní alẹ́ òní. Victor Osimhen ni wọ́n ti sọ di mímọ̀ láti ẹnu akọ́nimọ̀ọ́gbá rẹ̀ pé ó ti wà ní ìkàlẹ̀ ó sì ṣeéṣe kó kojú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona tí wọ́n bá ń kojú ara wọn ní alẹ́ òní. Lákòótán ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ìyẹn Mikel Arteta ló ti sọ di mímọ̀ nígbà tó mẹ́nuba àwọn àkọsílẹ̀ bí ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ ìyẹn ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal bí wọ́n ṣe kùnà láti dé ìpele round of 16 ti ìdíje UEFA Champions League. Ó sọ di mímọ̀ sí iwájú níbi tó ti ṣe ètò ìfọ̀rọ̀wérọ̀ ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ tí yóò máa wáyé lálẹ́ òní láàrin ikọ̀ agbábọ́ọ̀lù FC Porto àti ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal. Ó sọ di mímọ̀ pé tí wọ́n bá wò dáadáa nínú ọdún 2017 ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ti dé ìpele yìí gbẹ̀yìn òun sì ti fi tó àwọn agbábọ́ọ̀lù rẹ̀ létí wípé ìtàn kò tún gbọdọ̀ tún ara rẹ̀ sọ tí àwọn kò bá gbọdọgẹdẹ ní ibi tí àwọn dé dúró yìí. Bákan náà ló sọ di mímọ̀ sí iwájú wípé ìdíje UEFA Champions League ó jẹ́ ọ̀kan lára àwọn ìdíje àfojúsùn àwọn láti gbà ní sáà tí a wà yìí. Bí ó ti mọ rèé fún ìròyìn eré ìdárayá láti kàn ní amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ làǹjẹ́ lórí YouTube. Ààyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Bákan náà ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa ọlọ́kọ̀ọ́jọ̀kan lórí ẹ̀rọ ayélujára TikTok bàbá gbàgede ìmọ̀ làǹjẹ́ lórí TikTok. Ìròyìn eré ìdárayá kò ní jù báyìí lọ. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn eré ìdárayá náà wá sí etí ìgbọ̀nyín. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa, ẹ ṣé bí ẹ ti ń wò wá, àwa láwọn máa ṣe nǹkan ní í ṣe wa o. Ire o, ire kàbìtì.